èyí ni ìdí tí Àtíkù ò fi ní ṣe ààrẹ Nàìjíríà láéláé. àwọn èèyàn rò pé kinní náà ti tán lára Àtíkù Abubakar ni, ìyẹn igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀. àmọ́ níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, àfàìmọ̀ kí ikú ogun má pa kíkanjú, kí ikú odò má pa òmùwẹ̀, kó má ṣe pé òwò tí àdá mọ̀ jù tó sì fẹ́ràn jùlọ náà ni yóò padà kán àdá lẹ́yìn o. kò jọ rárá pé kì í ṣe ọ̀rọ̀ láti di ààrẹ Nàìjíríà yìí bí Alhaji Atiku Abubakar kò bá rí kinní náà ṣe léṣe, àfàìmọ̀ kí kinní náà má ṣe òun fúnra ẹ̀ léṣe. Atiku ní òun yóò tún du ipò ààrẹ Nàìjíríà ní 2027, ìyẹn lọ́dún tó ń bọ̀ yìí, nígbà tí bàbá náà yóò jẹ́ ọmọ ọdún 81 81 years. àmọ́ kì í ṣe ọjọ́ orí Atiku ló ń ba àwọn èèyàn lẹ́rù fún un, bíi pé ọkùnrin náà fẹ́ da ètò tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ rú ni. ìbẹ̀rù ibẹ̀ sì ni pé Àtíkù lòun ò kíà bí kinní náà bá fẹ́ dàrú, ohun tó jẹ òun lógún ni kó sàti di ààrẹ Nàìjíríà. bí òun bá sì ti di ààrẹ, àbùṣebùṣe. àwọn kan ti ń sọ̀rọ̀ pé aláṣejù gidi ni ọkùnrin Àtíkù yìí. wọ́n ní kò sí ohun tó ń ṣe ju ìwà ànìkànjọpọ́n lọ, àti pé bí ò bá jáwọ́ nínú ìwà náà yóò di àbùkù gidi fún un ni. ohun tó ṣẹlẹ̀ ni pé Àtíkù sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Arise lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹrin tá a wà yìí ni. ó sì tún sọ pé kò sí ohun tó burú níbẹ̀ rárá. ẹ̀ẹ̀kan tó kù tí òun fẹ́ nawọ́ sí ìdíje ipò ààrẹ rèé, òun yóò sì nawọ́ sí kinní náà nítorí òun mọ̀ pé àsìkò òun ló tó. àmọ́ àwọn èèyàn kan ti sọ pé kí wọ́n má torí ẹ̀ bú Àtíkù, pé ohun tó ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ológun ẹrú kú, aṣọ ẹ̀ jẹ́ ọ̀kan ṣoṣo. láti ọdún 2007 ni Àtíkù ti wà lórí ìjà face to face yìí o. nígbà náà ló bá Umaru Yar'Adua kinní náà lábẹ́ ẹgbẹ́ àsíá AC. ohun tó sì kọ́kọ́ fa ìjà òun àti Tinubu nìyẹn. ìdí ni pé nígbà tí wọ́n dìbò náà tí Àtíkù kò wọlé, ó gba ilé ẹjọ́ lọ. kò sì sí ohun tí kò ṣe tán láti rí i pé wọ́n já Yar'Adua bọ́, wọ́n gbé ipò náà fóun. gbogbo ilé ẹjọ́ pátá ló gbà lọ. nígbà náà ni Tinubu padà lẹ́yìn ẹ̀. Tinubu sọ fáwọn tó súnmọ́ lásìkò ìjà náà pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn òun Tinubu pẹ̀lú Àtíkù àti Umaru, làwọn jọ lọ sí Mẹ́kà. ohun tó sì jẹ́ kí eléyìí ṣeé ṣe fún àwọn ni pé ọmọ ẹ̀yìn Musa, ìyẹn Shehu Musa Yar'Adua, ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe. wọ́n ní láti 1991 sí 1993 ẹ̀yìn Shehu Musa Yar'Adua ní Tinubu wà. ibẹ̀ náà sì ni Àtíkù wà, ibẹ̀ náà sì ni àbúrò ẹ̀ Umaru wà. nígbà tí ètò òṣèlú wá bẹ̀rẹ̀ tó sì di pé wọn yóò yí ìjọba padà ní 2006, àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàdé ní Mẹ́kà. bí Tinubu ti wí o, ó ní níbi tí àwọn ti ṣe àdéhùn nìyẹn. àdéhùn tí àwọn sì ṣe ni pé ẹni yòówù tí ipò ààrẹ bá já mọ́ lọ́wọ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta, kò sí ẹni tí yóò takò nínú àwọn, ẹnikẹ́ni ò sì ní pè é lẹ́jọ́. àmọ́ nígbà tí wọ́n dìbò tán tí Àtíkù kò wọlé, ó gbógun ti Yar'Adua. ohun tí Tinubu ṣe mì sẹ́yìn fún un nìyẹn. ṣùgbọ́n nígbà náà ohun tí àwọn èèyàn ń rò ní pé kò sí wàhálà kankan níbẹ̀, pé Gàmbàrí pa Fúlàní lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò lẹ́jọ́ nínú, pé àwọn méjèèjì tí wọ́n ń jàdókì ní ọ̀hún Haúsá ni wọ́n, ẹni tó bá sì jámọ́ lọ́wọ́ nínú wọn náà ni. kò sí ohun tó burú níbẹ̀ nígbà tó jẹ́ Yorùbá, ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ṣẹ̀ṣẹ̀ gbéjọba náà sílẹ̀ fún wọn. kódà nígbà tí Yar'Adua kú lójijì, tí wọ́n gbé kinní náà fún Goodluck Jonathan, tí Àtíkù sì tún bá a dù ú tìjàtìjà ní 2011, ohun táwọn èèyàn ń wí náà ni pé ó fẹ́ẹ́ gba kinní náà padà fáwọn Haúsá ni. ariwo tí òun pàápàá sì ń pa nígbà náà ni pé àwọn ará òkè ọya kò tí ì lo sáà tiwọn, pé kò yẹ kó jẹ́ Jonathan ni yóò máa ṣèjọba, èèyàn láti ilẹ̀ Haúsá ló yẹ kó jẹ́. àmọ́ èyí tó ya gbogbo èèyàn lẹ́nu jù ní ti Muhammadu Buhari. Àtíkù bá a du kinní náà nínú APC ní 2014 kó tó di pé ó já mọ́ Buhari lọ́wọ́. nígbà tí gbogbo ẹgbẹ́ APC sì fa Buhari kalẹ̀, kálukú ti rò pé Àtíkù yóò sinmi agbájá ni. àmọ́ ní 2019 ọkùnrin náà dìde tìjàtìjà, ó sì bá Buhari jà títí.
òun ló tú àṣírí Buhari síta fún gbogbo ayé pé ọkùnrin náà kò ka ìwé mẹ́wàá, kò ní sábúkẹ́ẹ̀tì, tó sì fẹ́ kí ilé-ẹjọ́ tó ga jùlọ yọ ọ́ nítorí ìyẹn. àmọ́ pẹ̀lú gbogbo bó ti ṣe é tó, Buhari ṣe ọdún 8 ẹ̀ ó pé pérépéré. ètò tó sì wà nílẹ̀, bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe inú ìwé òfin Nàìjíríà ló wà, ètò tó wà bí àwọn olóṣèlú ti ṣe ń ṣe ni pé bí ará òkè ọya bá jẹ ààrẹ tán, kí ará ìsàlẹ̀ ọya náà jẹ. ètò náà ni Àtíkù ti ń múra láti bàjẹ́ láti ọdún 2019 tó sì múra sí kinní náà kankan. ohun tó wá ṣẹlẹ̀ lásìkò yìí ni pé nígbà tí Àtíkù fi ìfẹ́ ọkàn ẹ̀ yìí tó fi ba ẹgbẹ́ òṣèlú PDP jẹ́, tó jẹ́ nítorí pé ó lóun kò ní í gbà kí Nyesom Wike láti ilẹ̀ Ìgbò du ipò ààrẹ lórúkọ PDP ní 2023, tó jẹ́ òun ló dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ náà tí àwọn yẹn fi bá Tinubu lọ, tó jẹ́ ìyẹn náà ló padà wá fún ẹgbẹ́ ọ̀hún sí 2-mẹ́ta. àwọn èèyàn rò pé Àtíkù ti kọ́gbọ́n ni, pé yóò ṣe mẹ̀dọ̀ nínú ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ. ohun tí wọ́n ń wí ni pé ọkùnrin náà yóò fi ààyè sílẹ̀ fún Peter Obi nítorí pé ìyẹn wá láti ilẹ̀ Ìgbò, tó sì ti ń pariwo pé sáà kan lòun fẹ́ ṣe, ìyẹn sáà ẹyọ kan tó kù fún àwọn tó wá láti ìsàlẹ̀ ọya. ọ̀pọ̀ àwọn aṣáájú ADC ni wọ́n ti rò bẹ́ẹ̀ pé Àtíkù yóò jókòó jẹ́, pé kò ní fa wàhálà kankan mọ́, kò sì ní dí ẹnikẹ́ni lọ́wọ́. lára ohun tó fà á rèé tí Rábìù Kwankwanso fi gbà láti wá sínú ẹgbẹ́ náà, pé òun yóò du ipò ààrẹ pẹ̀lú Obi, òun yóò sì jẹ́ igbákejì rẹ̀. ohun tí gbogbo èèyàn ti wá ń rò nìyẹn, pé kò ní sí wàhálà kankan. kò wá sẹ́ni tó tún mọ ohun tó ṣẹlẹ̀, bóyá Àtíkù ti rí i pé pẹ̀lú ariwo àwọn ADC tí wọ́n ń pa báyìí, ó ṣeé ṣe kí ẹgbẹ́ náà wọlé, àti pé bí ẹgbẹ́ náà bá fẹ́ wọlé, òun tí òun ti ń jìyà ẹgbẹ́ bọ̀ láti ọjọ́ yìí wá, tí òun ń jà fún kinní ọ̀hún, òun ló yẹ kí òun di ààrẹ. ó jà pé ohun tó fa ariwo tuntun rèé o, tí bàbá náà sì yí padà bìrí tó lóun yóò tún dupò ààrẹ yìí ṣáá ni. nígbà tí àwọn oníròyìn béèrè lọ́wọ́ Àtíkù pé kí ló tún dé, ṣe bí ó lóun ò ṣe mọ́. ó lóun ò sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan o, pé àwọn yóò díje du ipò náà ni, ẹni tó bá sì já mọ́ lọ́wọ́ ni gbogbo àwọn yóò tẹ̀lé, pé àfi tó bá jẹ́ àwọn tó wá pawọ́pọ̀ sọ pé ẹnìkan làwọn fẹ́ lókù. pẹ̀lú bó sì ti ṣe sọ̀rọ̀ yìí, bí wọ́n bá fẹ́ pawọ́pọ̀ mú ẹnìkan nínú ADC, àfi kó jẹ́ òun Àtíkù ni wọn yóò mú o. bí kò bá ti jẹ́ òun, wọn yóò padà lu kinní náà fọ́ ni. àwọn oníròyìn tún béèrè pé nígbà tí Muhammadu Buhari lo sáà 2, ṣé bí ohun tó yẹ ni kí Tinubu náà lo sáà 2 tirẹ̀ kó pé pérépéré? Àtíkù ní ìyẹn ò kan òun, nítorí kò sí jákínjẹ nínú òfin Nàìjíríà, pé ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo tó ní irú ẹ̀ nínú ìwé òfin wọn ní ẹgbẹ́ PDP. níṣẹ́ làwọn tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ kọ́ ha pé Àtíkù mọ̀ pé ẹgbẹ́ òṣèlú PDP ní òfin tó sọ pé bí ará ilẹ̀ Haúsá bá jẹ ààrẹ tán, Ìgbò tàbí Yorùbá ni yóò jẹ ààrẹ padà. àmọ́ ní 2022 sí 2023, ó yarí pátá mọ́ àwọn Ìgbò àti Yorùbá tí wọ́n fẹ́ du ipò ààrẹ nínú ẹgbẹ́ náà lọ́wọ́. ó ní àfi òun tí òun wá láti ilẹ̀ Haúsá nìkan, bó tilẹ̀ jẹ́ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ fi ipò náà sílẹ̀ ará ilẹ̀ Haúsá ni, ó sì lo ọdún 8 pérépéré. nígbà tí Àtíkù wá ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kan òun rárá, pé òun yóò du ipò ààrẹ pẹ̀lú ìgbàgbọ́ pé òun yóò gbàjọba lọ́wọ́ Tinubu ṣáá, nítorí ìjọba Tinubu ó ń ṣe àwọn nǹkan kan tí kò bá àwọn ọmọ Nàìjíríà lára mu. òun lòun sì ní àwọn irinṣẹ́ gidi lóríṣiríṣi tí òun yóò fi yí ètò gbogbo padà, tí Nàìjíríà yóò sì tún padà dáa fún gbogbo wa. nígbà náà ni iléeṣẹ́ ààrẹ dá lóhùn, tí Báyọ̀ Ọ̀nànúgà ní ó ti hàn pé Àtíkù yìí ò lọ́rọ̀ gbọ́, àti pé bó bá jẹ́ bó ti ń bá a lọ náà rèé, kò ní rú ipò ààrẹ náà láyé fáàbàdà. Ọ̀nànúgà ní bí ọmọdé bá ṣubú, ọmọdé á wo iwájú, àmọ́ bí àgbà bá ṣubú, àgbà á wo ẹ̀yìn wò, pé ṣe bí níṣe ló yẹ kí Àtíkù wo ẹ̀yìn wò, kó wo àwọn ohun tó gbé òun ṣubú níjọ́sí, kó wo ohun tó dá wàhálà sílẹ̀ nínú PDP, kó sì rántí pé òun Àtíkù ló ń fọwọ́ ara òun fọ́ ẹgbẹ́ náà, kì í ṣe ẹnìkankan. pé tó bá ronú bẹ́ẹ̀ yẹn ni kò ní tún jáde pé òun yóò tún gbàjọba lọ́wọ́ Tinubu ní 2027, torí ohun tó yẹ kó fi sọ́kàn ni pé òun yóò fi 2027 yẹn sílẹ̀ bó bá sì di àsìkò ìbò tó ń bọ̀ lẹ́yìn tí Tinubu tó wá láti South bá ti lọ sáà tiẹ̀ tán,
kí òun du ipò ààrẹ ní 2031 nígbà tí yóò tún kan àwọn ará òkè ọya àwọn ará north. Ọ̀nànúgà ní pẹ̀lú ohun tí Àtíkù ṣe yìí bí ìgbà pé ó fẹ́ mọ̀ọ́mọ̀ da ètò ìṣọ̀kan Nàìjíríà rú ni, torí àwọn tí wọ́n ṣètò náà kò gọ̀. Ètò tí wọ́n sì ṣe jẹ́ àǹfààní fún kálukú ọmọ Nàìjíríà tí gbogbo ẹ̀yà àti gbogbo èèyàn yóò fi mọ̀ pé kò sí àsìkò tí ipò ààrẹ Nàìjíríà kò fi lè kan àwọn. Àmọ́ eléyìí kò jọ pé ó tẹ́ Àtíkù lọ́rùn rárá, kò sì jọ pé ó fẹ́ gba kinní náà. Kò sì sí ohun tó wà lọ́kàn ẹ̀ ju bí yóò ṣe tún du ipò ààrẹ lọ. Ó ṣeé ṣe kó jẹ́ owó rẹpẹtẹ tó wà lọ́wọ́ ẹ̀ ló fẹ́ ná tó sì gbójúlé, tàbí pé kó ti mọ̀ pé àwọn aṣáájú ADC tó kù gbogbo kò ní lè ṣe kinní kan láti dá òun dúró, torí wọn ò ní lè gbọ́ òun lẹ́nu, kódà títí dórí Peter Obi náà. Ó sì ti gbà pé àsìkò ìbò primary ADC tó bá dé kò sí olówó kan tó wà níbẹ̀ tó lè fi ìnáwó ẹgbẹ́ ta òun yọ, òun lòun yóò sì padà wọlé. Gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú ṣá o, yàtọ̀ sí èyí tí Ọ̀nànúgà sọ, làwọn náà ń sọ pé Àtíkù ń wẹ̀wù àṣejù lórí ọ̀rọ̀ yìí o. Àgbàlagbà tó bá sì wọ ẹ̀wù àṣejù ẹ̀tẹ́ ni yóò fi rí i. Àwọn tí wọ́n mọ ọpọ́n ifá òṣèlú ní níbi tí ọ̀rọ̀ náà wà báyìí, ohun méjì ló tako Àtíkù, yàtọ̀ sí pé kò sí ẹni tí yóò dìbò fún láti apá ìsàlẹ̀ ọya níbí, nítorí wọ́n mọ̀ pé afèrúgbàbùkún ni. Àwọn ará ilẹ̀ Haúsá pàápàá kò ní lè dìbò fún un, nítorí wọn yóò ní pé tí bàbá náà bá fẹ́ ṣe dáadáa fáwọn ni, ọmọdé ará ilẹ̀ Haúsá kan ló yẹ kó fà kalẹ̀, kì í ṣe òun fúnra ẹ̀ ló tún yẹ kó jáde. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tó ṣe fún Peter Obi wọ̀nyí kò ní jẹ́ kí ẹnikẹ́ni dìbò fún láti apá ilẹ̀ àwọn Ìgbò. Àti pé gbogbo ariwo tó ń pa yìí kó má jẹ́ bí ẹni tó ń fi ajere pọnmi láti inú odò ní o, kò lè rómi kankan bù jáde. Nígbẹ̀yìn òfo ni yóò mú. Ohun tí Àtíkù kò sì fi ní í ṣe olórí Nàìjíríà yìí láéláé ló ń bá bọ̀ yẹn o. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ Àtíkù pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tó kù, pàápàá fún ìbò ààrẹ tó ń bọ̀ ní ọdún 2027 fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.